Bàbá ti sọ tinú wọn nínú ọgọ́rùn-ún ọ̀rọ̀. Nínú ọgọ́rùn-ún nǹkan ni bàbá sọ yìí. Táyé tún sọ pé ẹ ṣe sùúrù. Látara eléyìí, ká dúró bẹ́ẹ̀. Nítorí àwọn èèyàn rí èèyàn tán jẹ́ ní ire, tán gbọ́rọ̀ yé. Wọ́n ní kí bàbá fi ilẹ̀ àti gbọ́ part 1 àti gbọ́ part 2 ó tó bẹ́ẹ̀. Markazi ufudi karui fi hayati wa mamati. Ẹni tó dùn mọ́, ó dùn mọ́, kó dùn mọ́. Ẹni tí ó dùn mọ́, kó dúró sórí ìbínú ẹ̀. Allahu Akbar. Bàbá wa ló mọ nǹkan tó ṣe wọ́n. Tó o bá lọ́wọ́ nú ẹ̀, o ò ní gbé. Tó o bá mọ̀ ń pa ẹ̀, o ò ní gbé. O ò sí ń bẹ̀, ìwọ kọ́ ló ṣe. Títí dì sí bàbá ló mọ bó ti ṣe ń ṣàwọn nínú ara, lára ló mọ bí tára ti ń rohun. Allahu Akbar. Allahu Akbar. So ẹni tó fẹ́ gbé. Ẹni tó fẹ́ gbé. Níjọ́ tọ́lọ́run ti dáyé. Níjọ́ tí Ọlọ́run ti dáyé. Ó ti dá àwọn mọ̀sínún. Ó ti dá àwọn ẹni ire. Pépé gbogbo ire bí ire bí ire. Ìlàjà níbi mọ̀sín ìlàjà níbi mọ̀sínín mùsíùn. Lẹ́gẹ̀ẹ́ gbogbo àwọn tí wọ́n ń ṣe eré, ẹ máa rí àwọn tí ó máa ṣaburú láì kò nídìí. Ẹni tó fẹ́ ṣe eré náà, ẹ máa rí ẹni tó fẹ́ ṣe eré náà tí ó máa ṣe eré náà láì kò nídìí kan tí ò ní nǹkan tó fẹ́ gbà ń bẹ̀. Ọlọ́run dá ẹni tó fẹ́ ṣe eré kó máa ṣe eré. وللخير يعملون وخلقت خلقا للشر وللشر يعملون. Gbogbo ìgbésí ayé wọn aburú ni wọ́n máa ṣe. Gbogbo ìgbésí ayé ẹni tó fẹ́ ṣe ire ni wọ́n máa ṣe. Gbogbo ìgbésí ayé ẹni tó fẹ́ ṣe rere ni ó máa ṣe. Bẹ́ẹ̀ já lọ́wọ́ pé kó má ṣe yóò múra sí. Ẹni Ọlọ́run sì dá torí aburú bí ò bá ti ṣe lọ́jọ́ kan wọ́n ò ní já mẹ́ yóò múra sí torí aburú la ṣe dá. Fatuba liman ujra ala yadayi al-khair. Ẹ wá bá ń wo oríire ẹni tọ́lọ́run dá fún ire. Congratulations rẹ fún gbogbo ẹni tọ́lọ́run torí ire dá tó sì ń ṣe rere ó kú oríire. Àwọn tí ó máa ṣe aburú wọ́n sá sáàrin ni. Sáàrin àwọn èèyàn. Sáàrin àwọn èèyàn. Kò sí ire tó lè ṣe fún ẹni tó mú sẹ́gbẹ̀ẹ́. Tó bá ti já láburú, aburú náà ni ó fi san padà. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Kó o má máa yàn rí, kó o ṣoore fún. Tó bá jẹ́ni tó jẹ́ni tó mọ rí ni, yóò máa mọ̀ pé oore ni lágbájá ṣe fún mi, kò mọ̀ mí rí, kò mọ̀ bí mo ti jẹ́, ó sì ṣe mí lóore tó báyìí. Títí láíláí ni ó máa sọ pé wọ́n ṣe mí lóore nítorí pé ẹni tá a dá torí oore ni. Allahu Akbar. Ọ̀rọ̀ tó ṣẹ́rí wá ni àwọn èèyàn ti pé bàbá. Bàbá ti sọ tinú wọn nínú ọgọ́rùn-ún ọ̀rọ̀. Nínú ọgọ́rùn-ún nǹkan ni bàbá sọ yìí. Táyé tún sọ pé ẹ ṣe sùúrù. Amin. Látara eléyìí, ká dúró bẹ́ẹ̀. Nítorí àwọn èèyàn rí èèyàn tán jẹ́ ní ire, tán gbọ́rọ̀ yé.
wọ́n ní kí bàbá fi ilẹ̀ àti gbọ́ part 1 àti gbọ́ part 2 ó tó bẹ́ẹ̀. kì í ṣe torí èèyàn kan kì í ṣe torí pé èèyàn kan bẹ lẹ́gbẹ̀ẹ́ bàbá wa pé kí yóò wá sọ pé bàbá ẹ dúró rárá. àwọn tí bàbá wa wò tí bàbá fi dúró àwọn ni bàbá sọ yìí pé àwọn èèyàn yé èèyàn rèé. bàbá ka gbọ́ ọ̀rọ̀ náà pé ọ̀rọ̀ tó ṣẹ́rí wá ni kì í ṣe tá à ń gbé lérò àbí tá a gbé kalẹ̀ bá a fẹ́ sọ ó ṣẹ́rí wá ni a dẹ̀ tí ń gbé àwọn àfitì a padà síbi tá a ti ń bọ̀. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. ولا تأكلوا أموالكم بينكم بالباطل. ẹ má jowó ara yín láàrin ara yín pẹ̀lú ìbàjẹ́. وتدلوا بها إلى الحكام. tẹ́ máa wá gbé lọ síwájú adájọ́ ẹ ti bára yín jà. لتأكلوا فريقا من أموال الناس. alábòsí ó ṣáájú yín débẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ti rò níwájú adájọ́. لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. ẹni tó ṣáájú yàn délé ẹjọ́ ó lè gba lọ́ọ̀yà tẹnu ẹ̀ mú bérebére tó ní sàn ìyẹn ò ní kó win ẹjọ́. ó lè gba lọ́ọ̀yà tí ó sàn ìyẹn ò ní kó lùsẹ̀ ẹjọ́. صلى الله عليه وسلم. ilé ẹ̀ báyìí àwọn méjì ń jà. صلى الله عليه وسلم. ànábì wa fẹ́ dájọ́ fún wọn. sallallahu alayhi wa sallam. ọwọ́ ni la'alla ba'dakum alsana min ba'd. ó ṣe ṣe kẹ́nu ẹnìkan mú ju ẹnìkejì lọ. ó ṣeé ṣe kẹ́nu ẹnìkan kó mú ju ẹnìkejì lọ. fa aqdi lahu bihaqq. nítorí pé mẹjọ́rò ẹnu ẹ̀ mú bérebére tó wọ́n fi wá wò pé tó bó ṣe mẹjọ́rò yìí tó sì jẹ́ pé ọ̀tọ̀ ní tó ṣe kí n wá dájọ́ gbé ẹ́. إنما أنا بشر. ẹ lọ mọ̀ pé kò ṣàìsùn. إنما أنا بشر. òun mú nǹkan tí ò yẹ kó mu nínú àwẹ̀ ni. سبحانكم الله. إنما أنا بشر. ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. إنما أنا بشر. إنما أنا بشر مثلكم. ẹ lọ mọ̀ pé èèyàn bíi tiyín lèmi náà o. ẹ lọ mọ̀ yí pé èèyàn bíi tiyín lèmi náà. وإنكم تختصمون إلي. ẹ̀yin méjèèjì sì ń jà. ẹ̀yin méjèèjì ẹ̀dẹ̀ ń jà. ẹ jà wá sọ́dọ̀ mi. ẹ jà wá sọ́dọ̀ mi. ولعل بعضكم أن يكون ألحن بحجته من بعض. ó ṣe é ṣe pé ó jà ẹtẹnìkan ó mú bérebére ju ẹnìkejì lọ.
فأقضي على نحو ما أسمع ìwà dájọ́ fún lórí déédéé nǹkan tí mo gbọ́. فمن قضيت له من حق أخيه شيئا ẹni tí ń bá dájọ́ tó yẹ pé ó gba ẹjọ́ yẹn ó sì mọ̀ pé òun kọ́ ló ń jàre فلا يأخذه kó má gbà ó. فإنما أقطع له قطعة من wọ́n النار. gbà yìí pé ìdíje kan nínú mẹ́lò gbé fún yẹn tó bá gbà. bó o bá torí pé o mẹjọ́ rò àwa padà dẹ́ ẹ láre tó sì jẹ́ pé wọ́n ló jẹ̀bi gbà pé gígé kan nínú náà ló gbà mọ́ra láyé yìí o. ọ̀ya ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. yóò fi wá jẹ owó olówó tí ó fi wá jẹ owó olówó pẹ̀lú ìbàjẹ́ pẹ̀lú pẹ̀lú ẹ̀ṣẹ̀ ìbàjẹ́ وأنتم تعلمون. tó o sì mọ̀ bẹ́ẹ̀. ìwọ náà sì mọ̀ pé wọ́n ló jẹ̀bi pé wọ́n la lábòsí. àwa wò wípé nàìjíríà wa nísìn nàìjíríà wa nísìnyí àwọn oníyàwó wà àwọn oníyàwó wọn wà ìyàwó plus wà yahoo plus wà gbájú ẹ̀ wà gbájú ẹ wà wọ́n wí pé mo lè ṣàdúrà fún ẹ mo lè ṣe kinní kan fún ẹ ìwọ náà bá gbọ́. yóò máa wá pariwo òun lè ṣàdúrà fún ẹ òun lè ṣe gbá fún ẹ òun lè ṣàwó fún ẹ ló bá gọ̀ ọ́ nígbà tóun náà ti ẹ̀bẹ̀ sọ lásán tẹ́lẹ̀. ó hypnotize ẹ ni. ọ̀rọ̀ tí mo sọ mo mọ̀ kan bàbá wa láwọn ọmọ kan professor ni professor ni gbogbo ìgbésí ayé ẹ̀ gbogbo ìgbésí ayé ẹ̀ ó lò ó káàkiri ó lò ó kiri ó ti wá ṣiṣẹ́ ó ti wà ní nàìjíríà tó wà yẹn náà a fẹ́ ju oyè ilé wọn oyè ilé wọn tó fẹ́ jẹ yìí tó ń wá pẹ̀lú ẹ̀kọ́ àti gbogbo ohun tó ní. pẹ̀lú gbogbo ẹ̀kọ́ àti gbogbo ohun tó ní tó mọ gbogbo ẹ̀. so ó máa ń pé òun wà eligible. ó mọ̀ pé òun wà eligible láti jẹ́. ẹnìkan bá lọ bá wípé àbúgbọ́rù ẹnìkan wípé yóò ṣàdúrà fún òun tó ń bá 35 million bẹ́ẹ̀ ni 35 million 35 million owó àdúrà tí ó sì fi lásán bá sọ̀rọ̀ tí ó fi lásán bá sọ̀rọ̀ ìyẹn náà bá kó ló bá kó 35 million kalẹ̀ owó àdúrà ó wá ó dá ó kalẹ̀ wá lọ́tún àti lósì ó sì dá kalẹ̀ oyè ilé wọn tó fẹ́ jẹ yìí kò wá rí jẹ oyè náà lẹ́yìn 35 million kò padà wá rí jẹ. ó rọrùn kó máa gbọ́ mi ó rọrùn kí onítọ̀ máa gbọ́. lóòótọ́ lòun wá oyè lóòótọ́ òótọ́ ní 35 million onítọ̀ àwọn òjòyè ilé ẹ̀ kò wá joyè ilé ẹ̀ náà òjòyè yẹn kò joyè náà owó sì jáde owó sì jáde 35 million 35 million ní òróyè jẹ bẹ́ẹ̀ sì ni owó ò jáde ó di ṣòróyè ó di ṣòróyè ó di sóróyè ṣòróyè sóróyè ó ń wo lọ́ọ̀kan ni ó ń wòye lọ́ọ̀kan ó kàn wòye náà lọ́ọ̀kan ni kò jẹ́ èèyàn sí ṣàdúrà fún yàn kan gba rìsíìtì. bẹ́ẹ̀ ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. oníyàwó yìí mọ̀ má jẹ owó olówó má jẹ owó olówó bilbọ́ọ̀tì lọ́nà bàjẹ́ má jẹ owó olówó lọ́nà bàjẹ́ má fipá gbowó olówó lọ́wọ́ ẹ̀. تدلوا بها إلى الحكام
kí yẹn wá gbé ẹ lọ sí kóòtù abẹ́ ẹ̀fà náà ni ìwọ ló gbé lọ kóòtù. لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. ó jàjàngbìlà. ó jàjàngbìlà. ó jẹ owó olówó. ó jẹ owó olówó. بالإثم وأنتم تعلمون. ó sì mọ̀. ìwọ náà mọ̀ kó lè ní ẹ kó ní jìbìtì ní ẹ. يسألونك عن الأهلة. lọ́kẹ̀ ìyẹn mo gboyè ó kẹ́kọ̀ọ́ ó gboyè ìyẹn ò ní ọgbọ́n. mo gboyè mo kẹ́kọ̀ọ́ mo gba ilé yìí mo gbélé ìyẹn ò ní kéèyàn gbọ́n. BA BSSC MA MSSC PhD PhD. Never confuse professor mo ń tó bọ̀ ní lẹ́yìn ìgbà tó gba PhD ó wá di professor kí ló ń profess. ó gba gbogbo ẹ̀ títí ó wá débi professor kí ló fẹ́ kí ló gùn tó fẹ́ sọ báyìí. ní wọ́n bá fẹ́ di doctor ìtumọ̀ PhD ní doctorate philosophy ó ní doctorate PhD yẹn kí ni wọ́n pè ní PhD doctor of philosophy òun náà pè ní PhD kì í ṣe pé ẹni tó da ìwé tó da akọ tó fi wá gboyè òun kọ́. ẹni tó di PhD kò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bí ọmọ sanawi ó kọjá lára oyè yẹn ni oyè yẹn ò kọjá lára ẹ̀. ó kọjá lára oyè ní oyè ò kọjá lára ẹ̀ nígbà tó ló ní PhD lọ́wọ́ tó wá ń sọ̀rọ̀ bí ọmọ secondary school. ọ̀rọ̀ ọgbọ́n. ọ̀rọ̀ ọgbọ́n. kí ló ń jẹ́ philosophy. Yunan ni wọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ mahabbatul hikma ló ń jẹ́ philosophy ìnífẹ̀ẹ́ ọgbọ́n ló ń jẹ́ philosophy. ìnífẹ̀ẹ́ ọgbọ́n ló ń jẹ́ philosophy. ok o lè pè yàn ní pé muhibbul hikma ẹni tó nífẹ̀ẹ́ ọgbọ́n. ẹni tó nífẹ̀ẹ́ ọgbọ́n yẹn òun ni philosopher. ẹni tó nífẹ̀ẹ́ ọgbọ́n òun ni philosopher. Al-Qur'ani Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'ani pé yu'til hikmata man yasha wa man yu'tal hikma faqad utiya khayran kathira. wa ma yazakkaru illa ulul albab. yu'til hikmata man yasha. ẹni tó bá wọ Ọlọ́run ló ń fún lọ́gbọ́n o. Allahu Akbar. wa man yu'tal hikma. ẹni tọ́lọ́run bá fún lọ́gbọ́n yẹn. faqad utiya khayran kathira. oore tó pọ̀ lọ́lọ́run ṣe fún. wa ma yadhakkaru illa ulul albab. àmì ìta sọ ìbá ṣe sọ yìí kò sẹ́ni tí ó rántí o àfọ̀jọ̀gbọ́n èèyàn. ẹni tó ní IQ sí IQ ẹ̀ pé. ẹni tó ní IQ tí IQ ẹ̀ tó pé. tí ò ní k-leg. tí ò ní k-leg. òní kì í ṣe gbogbo èèyàn ló máa ń ní hikma. kì í ṣe gbogbo èèyàn ló máa ń lọ́gbọ́n. Never confuse education with intelligence. má jẹ́ kí education ó confuse with intelligence. Allahu Akbar. You can have a master's degree and still be an idiot. Allahu Akbar. èmi kọ́ mo sọ o ọmọ ni àgbẹ̀ nítorí kò ní ni. You can have a master's degree and still be an idiot. MashaAllah. La ilaha illallah. ó lò ó lè ní master's degree. o lè ní master degree kó kà lọ́tún kó kà lọ́sì. kó mọ gbé gbogbo pálí ẹ̀ ẹ̀ dání. kó mọ ọkọ kó mọ ọkà. kó gbé pálí ẹ̀ dání. kó gbé pálí ẹ̀ dání. kó máa kọ síwájú orúkọ ẹ̀. kó máa kọ síwájú orúkọ rẹ̀.
Mo lè tún sílẹ̀ kó tún jẹ́ ní pé òpònú sì ní ọ̀rọ̀ tí yẹ. Ó gọ̀. Kó tún wá gọ̀. Òwe òyìnbó ni. Èmi kọ́ mo kọ́. Bàbá kọ́ ló kọ́. Ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn ànábì Ọlọ́run wọn lọ ilé ẹ̀kọ́ kankan. Àwọn ànábì mo wí o. Àwọn ànábì Ọlọ́run wọn lọ sí ilé ẹ̀kọ́ kankan. Mi mú ànábì kan. Bàbá wa láwọn mú ànábì kan. Ok, tó kàn wá. Ó káwọn mú ìtọ́wá kan wá. Ànábì Muhammad. Ànábì wa Muhammad. Kò lọ sílé ẹ̀kọ́ kankan. Kò lọ sílé ẹ̀kọ́ kankan. Ọlọ́run wá ròyìn ẹ̀. Ọlọ́run wá ròyìn ẹ̀. Ó wá ní walladhi ba'atha fil ummiyina rasulan. والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته Ó dé ní. ويزكيهم Ó di méjì. ويعلمهم الكتاب Ó di mẹ́ta. والحكمة Àti ọgbọ́n. وإن كانوا من قبل لفي ضلال مبين صلى الله عليه وسلم. يتلو عليهم آياته Yìí máa ka òun ló ń gbà nẹ́bí والذي dìde. بعث في الأميين رسولا منهم Méjì ni Ummiyin. Àwọn Yahudi ni wọ́n ń pe ẹni tí ò bá kí ń ṣe Yahudi. Wọ́n á pè wọ́n ní Ummiyun. Àwọn aláì àwọn wọ́n á kà sí pé ẹni tí ì ṣe Yahudi ní Ummiyun. Ummiyu ní Lárúbáwá ó pe aláìmọ̀kọ̀mọ̀kà. Wọ́n fi ti sára àyà ẹ̀. Bí yẹ ṣe bí òun ló wà. Bí ẹ ti ṣe bí ló ṣe wà. Ummiyu ni. Ìyàtọ̀ wà láàrin al-ummiyu wal-jahil. Ummiyu kò mọ̀kọ kò mọ̀kà yẹn. Àti jahil ignorant. Èèyàn lè jẹ́ ummiyu kò wà ignorant. Kò ní jẹ́ jahili. Ok, báwo ló ṣe fẹ́ jẹ́ ummiyu tí ò ní jẹ́ jahili? Kò mọ̀kọ kò mọ̀kà. Tán bá fi dí ìgò kọ ó kalẹ̀ báyìí. Tán bá ní kí ni kò mọ̀. Bọ̀tí agbérí. Ó mọ ilẹ̀ tóun lè kí iṣu bọ̀. Ó mọ ilẹ̀ tó ń lé kí ṣubọ̀. Ó sì mọ irú iṣu tó lè fóun. Ó sì mọ irú iṣu tó lè fún un. Ó sì mọ àsìkò tí ó gbìn. Ó sì mọ tí ó jáde. Kò ń ṣe jahili nìyẹn. Kì í ṣaláìmọ̀ kan. Ó lè má mọ ọkọ mọ̀ọ́kà. Ó lè jẹ́ pé kò mọ̀ọ́kọ kò mọ̀ọ́kà. Àmọ́ mọ ewé kan pé ewé yìí tàbá ewé yìí ìdá ẹ̀jẹ̀. Ó lè mewé yìí pé ó ń dá ẹ̀jẹ̀. Tó bá fẹsẹ̀ bu nísìn, ó ti mewé yẹn tó bá mú tó bá gbó tó bá fi síbẹ̀. Kò ní ṣẹ̀jẹ̀ mọ́. Jahili kọ́ yẹn. Ó lè ló fẹ́ lómi ló fún yàn kan ló fún. Ó kúrò jahili nìyẹn. Ìyẹn ló jẹ́ ká mú ní pé fárúkù wà ìyàtọ̀ wà láàrin ummiyu àti jahil. Ànábì ò yí ṣe jahili. Ànábì kì í ṣaláìmọ̀ kan. Ó lè jẹ́ ummiyu. Ó sì jẹ́ ní tó pé kò mọ̀ ọkọ kò mọ̀ọ́kà. Oh, get. Ṣé nǹkan tí mo sọ yé? Ànábì ò mọ̀ ọkọ kò mọ̀ọ́kà. Ànábì ò mọ̀ ọkọ kò mọ̀ọ́kà. Bí wọ́n ṣe fi pè ní ẹ̀ pé ìyẹ́ ummiyu allamahu al-bari wa addabahu wa allama al-alamina. وعلم العالمين العلم والأدب أمي علمه الباري وأدبه وعلم العالمين العلم والأدب وعلم العالمين العلم والأدب. Aláìmọ̀ọ́kọ mọ̀ọ́kà ni bí ìyẹ́ ẹ̀ ṣe bí ló wà.
Allamahu al-Bari ọba tó ń pilẹ̀ nǹkan akbar ló kọ́ lẹ́kọ̀ọ́ Allah وأدبه ó sì fún ó kọ́ ní mímọ́ ó sì kọ́ lẹ́kọ̀ọ́ وعلم العالمين العلم والأدب علم العالمين العلم والأدب táwa ní ò mọ̀ kọ́ mọ̀ ká yìí ló wá kọ́ gbogbo ayé ẹni tá ní kò mọ̀ ọkọ kò mọ̀ ọkà yìí ló wá kọ́ gbogbo ayé. إمام مدرسة التنزيل حاكمها àwọn tí àwọn ẹlòmíì àwọn afáàmì wọ́n ní ara ànábì mọ̀ ọkọ̀ mọ̀ ká ipò mọ̀ ọkọ̀ ó mọ̀ ká حياكم الله tí wọ́n bá wí bẹ́ẹ̀ wọ́n fi pọ́n ànábì àgbà bẹ́ẹ̀ sallallahu alayhi wa wọ́n sallam. bá wí bẹ́ẹ̀ wọ́n fi pọ́n ànábì àgbà bẹ́ẹ̀. àwọn wà mú diwa báwo la ànábì ṣe mọ̀ ọkọ̀ mọ̀ ká tí wàá yìí bá sọ̀kalẹ̀ fún tí kutabul wahai tí wọ́n bá fẹ́ kọ wọ́n bá ń kọ wáyé yẹn ànábì onímọ̀ yẹn kò mọ̀ yóò ṣe ti al-insilahu min al-bashariyya ila al-malakiyya sallallahu alayhi wa sallam. ọ̀nà tí wáyé ń gbà bá ànábì yẹn èyí tó le jù ní ẹ nínú ọ̀nà tí wáyé ń gbà wá bá kò lè mọ nǹkan tí wọ́n ń kọ́ gbà yẹn àmọ́ àwọn ahadu wà tánàbí wà lójú fò tí ó ní kẹ́ẹ̀kọ́ Gazwatu Hudaybiyah táwọn kèfèrí dá nẹ́bí padà ó yẹ kọ nǹkan tí a fẹ́ ṣe ládéhùn láàrin àwọn mùsùlùmí pẹ̀lú àwọn kèfèrí wọ́n wá bẹ̀rẹ̀ sí wọ́n wá ń pè bismikallahumma láàrin wọn ni bismikallahumma rárá bismillahir rahmanir rahim làwọn mọ̀ wọ́n wá kọ bismillahir rahmanir rahim ànábì wá ọ̀gángan bẹ̀ ó wá fi tọ́pa rẹ̀ sallallahu alayhi wa sallam. kì í ṣe bismikallahumma ló pè ẹ̀kọ́ bẹ́ẹ̀ ó wá kọ bismikallahumma lóòótọ́ so ìyẹn ìjúwe kan ni wípé ó mọ nǹkan tí wọ́n ń kọ àwọn tí wọ́n gbà kó mọ̀ ọkọ̀ tó mọ̀ ọkà ohun tó mu tí wọ́n kọ̀ kankan tó sì rí pé eléyìí ò sí ń bẹ̀ táwọn yẹn láwọn ò gbà tó wá fi tọ́sẹ́nu tó fi parí ó ti fi hàn wípé ó mọ̀ ọkọ̀ ó mọ̀ ọkà. wọ́n tún wá ní ìṣó pé ok ọ̀yá ní ìṣó Suhail wọ́n ní wọ́n pé mi Muhammad adama ta'ahada alayhi Quraysh wa Muhammad bin Abdullah ìyẹn wá ní ìyẹn wá kọ Muhammad Rasulullah عليه وسلم Suhail wá ní law shahidtu annahu Rasulullah ma uqatiluk Allahu akbar mi ò ní bẹ ìjà tí n bá gbà yí pé lóòótọ́ òjíṣẹ́ Ọlọ́run ni ẹ èmi ò ní bẹ jà bal uktub hadha ma ta'ahada alayhi Quraysh wa Muhammad bin Abdullah àbí ìyẹn kọ́ ni ṣé Muhammad Abdullahi kọ́ ni ṣé bàbá Abdullahi ni ànábì ní parẹ́ kọ́ Muhammad bin Abdullah pẹ́pẹ́ Muhammad Abdullahi ni yọ Rasulullah kó mẹ́ tá a bá mọ̀ pé Rasulullah kó jíṣẹ́ Ọlọ́run ni ẹ́ à ní ṣòkò bá ẹja. ìyẹn ojú wí pé lóòótọ́ lànàbí bí ò bá mọ̀ gangan bẹ̀ tí ó mọ̀ kọ́ mọ̀ ká báwo ló ṣe dọ́gọ́ gan bẹ̀ mọ̀ omi yóò alámàhól alẹ́ tó kọ ní gbogbo kan yẹn Ọlọ́run ni wà àdábàwò wọ́n tún wá kọ bá ṣe ń báyàn lò lánàbí náà fi sọ wípé àdábàní rabbi ahsana ta'dibi Ọlọ́run kọ́ mi lẹ́kọ̀ọ́ púpọ̀ ó sì ṣe ìkọ́nilẹ́kọ̀ọ́ yẹn ó ṣe é dá fún mi
àárí ànábì mọ bá ṣe ń bẹ́ran kó lò ọmọ bá ṣe ń bá èèyàn lò ọmọ bá tí bá òmùgọ̀ lò ọmọ bá tí bá ọ̀jọ̀gbọ́n lò gbogbo ẹ̀ ló mọ̀ lọ́tọ̀ọ̀tọ̀. وعلم العالمين العلم والأدب وعلم العالمين العلم والأدب. ta ló kọ́ gbogbo ayé ní mímọ̀ ní ìsìn Al-Qur'ani ìmọ̀ ni odidi ìmọ̀ ni. bàbá fẹ́ wọ tọ́ílẹ̀tì tó bá wọnú fíkíù ọ̀tọ̀ tún nìyún yóò sọ fún ẹ pé tó bá fẹ́ wọ tọ́ílẹ̀tì ọ̀rọ̀ tá a wí rèé tó bá gbọ̀nsẹ̀ tán ń tá a wí rèé ṣe pé o kàn wọ tọ́ílẹ̀tì wú o sì jáde o ṣe gbọ̀nsẹ̀ tán o jáde kí ló ń wí àwọn èèyàn kan wọ́n pé ẹlòmí ó parọ́ wípé ànábì Ádámà kọ́ làkọ́kọ́ alayhi salatu wassalam. ó dá ànábì Ádámà ó pọ̀ bẹ́ẹ̀ ni kìí ṣànábì Ádámà làkọ́kọ́ àwọn àwádìímù ti ṣáájú tí wọ́n pọ̀ kó tó lórí tọ́dọ̀ wáyé. mo ní tíra ẹni o tíra mùsẹ́ṣíríkù sì kọ́ tíra mùsẹ́ṣíríkù kọ́ ìṣe tíra orientalist. tó bá fẹ́ jàyàn wálé wá bá mi. tó bá fẹ́ jàyàn lọ sílé kó lọ bá bàbá. má bọ́ sórí social media. má bọ́ sórí social media. ìmọ̀ ẹni tó fẹ́ gbà lọ́wọ́ mi. so gbígbà tó fẹ́ gbà lọ́wọ́ mi yẹn mo mọ̀ kó fẹ́ kéwú ni. gbígbà tó fẹ́ wá gbà yẹn a fi mọ̀ kó fẹ́ kéwú ni. èmi náà sì ní ṣahun. bàbá làwọn ò ní ṣahun tó bá dọ̀rọ̀ mímọ́. pé jaza an yakuna Adama hadha qablahu Adamun ithri Adam. jaza an yakuna Adamu hadha qablahu Adamun ithri Adam. jaza an yakuna Adamu hadha jaza an yakuna Adamu mithla hadha. مثل هذا جاز أن يكون آدم هذا جاز أن يكون آدم هذا إثره قبله آدم إثره قبله آدم إثر آدم جائز أن يكون آدم هذا قبله آدم لا إثر آدم. جاز أن يكون آدم هذا. ó tọ́ ó yá sí pé Ádámù tí Al-Qur'ani sọ fún wa pé wa iz qala rabbuka lil malaika inni ja'ilun fil ardi khalifa. ó tọ́ kí Ádámù kan ti ṣáájú. síwájú Ádámù kan tí wá ṣáájú tí yẹn náà tún tẹ̀lé Ádámù mi. inú tí a ti mọ̀ wí wá sọ lóòtọ́ ipé ní Kaaba ó sáré ma bá mi gbà lórí bó ṣe dákẹ́ yẹn ó sùn ó ń tó gbé pàpà ó ní ìdíkà farabalẹ̀ bọ́ yín sà. ní Kaaba yẹn àwọn ń ṣe tàwáàfù lọ́wọ́. tàwáàfù táwọn ń ṣe yẹn
tàwáfù táwọn ń ṣe lọ́wọ́ yẹn bí táwọn ti ń rọ kiri ká ibi táwọn ti ń rọ kiri ká àwọn wípé Ádámù kan tún ní àwọn sọ pé Ádámù kan tún nìyí Ádámù kan tún ní Ádámù kan tún nìyí ìyẹn ni pé kì í ṣe pé àwọn èèyàn tí ó ń rí lójú àlá ló ti ń rí wọn kì í ṣe pé àwọn èèyàn tó ń rí ojú àlá ló ti ń rí wọn kì í sì ṣe pé wọ́n ń sọ fún wípé orúkọ ẹni tó ẹlòmíì yìí Ádámù lòun náà jẹ́ o wọ́n ń fi hàn bí ìgbà tán ṣe káṣàfi fún yẹn bí ìgbà tán ṣe káṣàfi fún yẹn ni جاز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. orin yẹn ni ṣẹ́tìrì tó o bá rí mbẹ̀ wọ́n gbé sínú gọ́gù yẹn àtìrà tó pẹ́ ni جائز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. جائز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. جائز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. قد ندمنا على القبيح فأمسانا على غير قهوة نتنادم. خالق لا يشك فيه قديم وزمان على الأنام نقادم. جائز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. خدم الله غيرنا وأرانا أهل غي لربنا نتخادم. لست أنقى عن قدرة الله أشبا هدياء بغير لحم ولا دم. gọ́ọ̀mù ti gbé jáde tíra kan ní wá gbà lé Ọlọ́run ti gbé ti ràn ẹ́ lọ́wọ́ báyìí rárá tíra yẹn ọ̀tọ̀ ni tíra ọ̀tọ̀ tún ni tíra nínú tíra yẹn lórí yìí wà nínú tíra yẹn ni orin yìí wà tíra yẹn kò lè rí tíra yẹn ò lè rí جائز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. جائز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. جائز أن يكون آدم هذا قبله آدم على إثر آدم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن. آمين. ẹ̀yìn a ti bọ́ sí mẹ́wàá gbẹ̀yìn a ti bọ́ sí mẹ́wàá gbẹ̀yìn àwẹ̀ wa àwẹ̀ wa pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run ó di mẹ́rìnlélógún ó di mẹ́rìnlélógún lénìí tó bá dọ̀la tó bá dọ̀la yóò di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó bá dọ̀la yóò di mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó bá dọ̀túnla tó bá dọ̀túnla alárùbá alárùbá yóò di mẹ́rìndínlọ́gbọ̀n yóò di mẹ́rìndínlọ́gbọ̀n Lailatul Qadri wa Lailatul Qadri wa mẹ́rìndínlọ́gbọ̀n ni mẹ́rìndínlọ́gbọ̀n ni òru mẹ́tàdínlọ́gbọ̀n òru mẹ́tàdínlọ́gbọ̀n la máa ń ṣe la máa ń ṣe so Ọlọ́run kó ṣọ́ wa Ọlọ́run kó ṣọ́ wa bó ṣe ṣọ́ wa títí dọdún ni bó ṣe ṣọ́ wa títí di ọdún ní
tá a dágbére fúnra wa yóò túbọ̀ ṣọ́ wa. yóò túbọ̀ ṣọ́ wa. Àmín. Yóò jẹ́ aṣọ̀pọ̀lọpọ̀ ẹ̀ lọ́dún. yóò jẹ́ aṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Àmín. A ṣe lè látòrò kọ́dìrì wa ní ìjọ alárùbá. a ṣe lè látòrò kọ́dìrì wa ní ọjọ́ alárùbá ọ̀túnla. Ìṣẹ̀lẹ̀ látòrò kọ́dìrì lọ́jọ́ alárùbá yẹn. ìṣẹ̀lẹ̀ látòrò kọ́dìrì lọ́jọ́ alárùbá. Níjọ́ Àlàmísì. níjọ́ Àlàmísì. Alárùbá mọ́jọ́ Àlàmísì. alárùbá mọ́júmọ́ Àlàmísì. Tó bá dá àárọ̀ Àlàmísì yẹn. tó bá di àárọ̀ Àlàmísì. Kò ní sí tafsir. kò ní sí tafsir. a sinmi. Jímọ̀. A yìí ṣe tafsir. a kìí ṣe tafsir. Nípa bẹ́ẹ̀ tó bá máa fi di Sátidé ọdún ti súnmọ́. ó ti wọlé ni. ọdún ti wọlé tó bá máa fi dijọ́ Sátidé. Ọdún wọlé ni Ọlọ́run kó ṣọ́ wa. ọdún wọlé Ọlọ́run kó ṣọ́ wa. Àmín. Lailatul Qadri wa ti tawdi'u láàdà papọ̀. ìdágbére àti Lailatul Qadri láàdà papọ̀. Ọlọ́run kó pẹ̀lú wa. Ọlọ́run kó pẹ̀lú